kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi káàkiri gbogbo ilẹ̀ kóòtù òjíire ojúmọ́ ayọ̀ ló mọ́ yín o. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, àlàáfíà Olódùmarè kó máa bá gbogbo wa gbé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó kàn wá kàn náà. Ẹ lágbájá ṣe sọ báyìí, tàmẹ̀dú sọ báyìí lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ má jẹ́ ká wariwo ọjà mọ́, ẹ jọ̀ọ́. Ìgbòho Òòṣà ló ní Yorùbá, Yorùbá ló ní Ìgbòho Òòṣà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ti fún wa ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọlọ́run dẹ̀ ti ń bọ̀wọ́ ẹ̀ ṣiṣẹ́ ribiribi ní ilẹ̀ Yorùbá, tí Ọlọ́run dẹ̀ sì tún máa tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ nípasẹ̀ Ìgbòho. Ló fara ẹ̀ kalẹ̀ fún àlàáfíà ilẹ̀ Yorùbá pé òun ò ní gbà kí ìran Fúlàní máa pa wá bí ẹni pẹran mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣe rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹ ẹja fi wọ́n lẹ̀, ẹja máa gbó. Mo ti ní program tí mo ṣe fún Ajàmbàdàn, ṣùgbọ́n mo kàn wò pé àwọn ilé yìí ò ní nǹkan ṣe ká má bàa dàbí titi wọn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, n tó kàn wá kàn náà bí a ṣe máa dáàbò bo ilẹ̀ Yorùbá tí n tá à ń wáyẹ tí ó fi tẹ̀ wá lọ́wọ́, tọ́wọ́ wa ó fi ti kú dà, tá ó fi béèrè ikú tó pa bàbá wa. Òní mo bẹ̀ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pé kẹjẹ kájọ parapọ̀, kájọ ṣe, kájọ gbárùkù ti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kájọ tì lẹ́yìn. Lóòótọ́ alágbára wà ní ilẹ̀ Yorùbá, mélòó nínú wọn ló jáde? Àwọn bàbá wa tó jẹ́ alágbára tán jáde, wọ́n ní wọ́n fọwọ́ sọ̀yà pé tí Sunday Ìgbòho bá jáde àwọn máa tẹ̀lé lẹ́yìn. Ṣùgbọ́n àwọn kan wà, agbádá funfun náà ń wọ̀ káàkiri pẹ̀lú ọ̀pá wáìtì. Wọ́n lọ́mọ ogun ready made 5 million. Ìyá dẹ̀ ń jọmọ Yorùbá, Fúlàní dẹ̀ ń gbọ́mọ Yorùbá lọ. Ẹ má jẹ́ ká dá ẹni kankan dúró, àti ìyá Kẹsẹ́ẹ̀tì o, àti àlùmọ̀rúfù o, àti Ajàmbàdàn o, àti Mẹ́wọ̀ọ́láká ni o, kílẹ̀ tún porúkọ ẹ̀ Máyégún Dayáre ni o, àti ilé tó lóun fẹ́ ṣe fídíò 1000. ẹja fi wọ́n lẹ̀, ẹja fi wọ́n lẹ̀. Kò yé wọn ní, tó bá dọ̀la á yé wọn. A gbàdúrà kan jí wọn gbé, ṣùgbọ́n tó bá jí fámìlì wọn kan gbé, wọ́n á mọ̀ bó ṣe rí lára. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ àjọ gbárùkù ti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ jọ̀ọ́ àjọ gbárùkù ti ìlú ẹkùn káàkiri. Ṣé gbọ́ mi? Ìpolówó yẹn làwa ń ṣe káàkiri ní titi wa. Àwa ò dúró torí kò ṣeé dúró wò. Yorùbá wípé ẹni ṣẹ̀kú bá torí jù ẹ̀ wọlé kò ní bá wọn bú ọba kò sóṣẹ́ rí. Bí a ṣe ń lẹ̀ káàkiri, a ti ṣe 50 sticker eléyìí tó ti tán táwọn èèyàn ti ń gbà lọ́wọ́ wa tínú wọn ń dùn. Òun lèmi fi wá jáde wá bá yín pé we need more of this sticker láti lè máa túbọ̀ polongo kéde ìyìn rere ìlú ẹkùn náà káàkiri, not only Èkìtì alone, all over Yorùbá land. Èmi kàn máa fi àkókò ìrọ̀ gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ jẹ́ ọmọ Èkìtì pé ẹ jọ̀ọ́, we need, mo lórí ọ̀fẹ́ àti dé Ayétòrò lánàá, Ìdó-Òsì, Ìpotì, Ìjẹ̀rò, Ọ̀tún, Ìfàkì, ṣùgbọ́n mi ò lórí ọ̀fẹ́ àti fún wọn ní sticker yìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ pé àwọn fẹ́ lẹ̀ mọ́ mọ́tò wọn. Tẹ́ bá dẹ̀ tó wájú mọ́tò náà sí ẹ rí níbẹ̀, ẹ jọ̀ọ́, a nílò ìrànlọ́wọ́ yín. Iye ẹni kẹjẹ ká sá eré ẹ̀ nígbà tọ́wọ́ wa bá tèkú dà, we can be able to béèrè ikú tó pa bàbá wa. Àwọn tí ò ní nǹkan ṣe, àwọn ariwo ọjà, ẹ̀yin àgbájọ wọn àná nílẹ̀ dẹni pé ẹni bá ń wo ariwo ọjà àti rí nǹkan rà wálé alágbára díẹ̀ o. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn, mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run, mo bẹ̀yìn lórúkọ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. N tó kàn wá kàn tó yẹ ká mú gbọ́ náà ni ká gbájúmọ́ ìrù ẹkùn yìí. Bí wọ́n ṣe ní jí àwọn èèyàn wa gbé àtàwọn èèyàn wa tán jí gbé, bá ṣe máa rí wọn gbà padà. Ìyẹn ló yẹ ká máa ṣe lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ló yẹ kí gbogbo wa jọ gbárùkù ti. Ẹ fà wọ́n yẹlẹ̀ o, ẹ fà wọ́n, adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà, wọ́n lè dá wàrà nù. Àwọn iná wà lára wọn tó ń pariwo Àmọ̀tẹ́kùn jọ wọn àná. Tọ́tún ní káyà ló máa kọ́ṣẹ́ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn, tí Fúlàní ń bẹ́ńbẹ́, tí Ìgbò ń bẹ́ńbẹ́, tí Àdàmọ̀dé bẹ́ńbẹ́. So we need a nílò láti mọ̀ pé àwọn wọ̀nyí ò fẹ́ kàn ṣe, wọ́n fẹ́ dà wá ní wàrà nù ni, adẹ́tẹ̀ ni wọ́n. Ẹ má jà wariwo wọn mọ́. Ẹ jẹ́ ká máa bú Sunday Ìgbòho, kọ́mọ Adéyẹmọ dẹ̀ máa tẹ̀síwájú. Ẹ jẹ́ ká máa bú ọmọ Adéyẹmọ, òkìkí tọ́mọ Adéyẹmọ ní ò tí ì tó ni. Odùmarè á dẹ̀ máa bú àṣekínní, á máa bá fún ní òkìkí sí. Ẹ jẹ́ ká wá gbájúmọ́ ní tá a gbé dání. We volunteer ourselves that we want to deliver our land in the hand of Fulani. We volunteer ourselves that we need our total freedom
àwọn bàbá wa dẹ̀ ń fọgbọ́n ṣe wọ́n ní ká ṣe kí ni ká fi ọgbọ́n ká fi kún agbára. A dẹ̀ ń lò lọ́wọ́ àti ń rí àpẹẹrẹ Sunday Igboho ẹ máa approve security ẹ máa Sunday Igboho kọ́ ló ní security Ọlọ́run kan gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ ni gbogbo ọba ilẹ̀ Yorùbá lónìí tamadet mo ṣe wá approve ẹ̀ kan lọ kógun bá bàbá Bọ́lá Ahmed Tinubu ní Aso Rock ẹ má jẹ́ ká wo titi wọn ẹ má jẹ́ ká wo titi wọn mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọ̀rànmíyàn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọ̀rànmíyàn kì í mi sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Àtìbà o ẹ lọ gbọ́ sórí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Àtìbà ìwà wọn àti Fúlàní bákan náà ni òun náà fẹ́ẹ́ dalẹ̀ Yorùbá rú àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà ó ti lọ́wọ́ kan Fúlàní nínú ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọ̀rìngínà tẹ́ mọ̀ wípé kò sí bá ṣe máa perúkọ bá ṣe máa wú túṣu dẹ́sàlẹ̀ kòkò tá a máa ní ká wá orísun yín tí wọ́n ní pé orísun yín mọ́ Ilé Ifẹ̀ pé torí pé Ilé Ifẹ̀ ní bàbá yín ti lọ ẹ má má jẹ́ ó bàjẹ́ àkókò rẹ̀ bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe irú ẹkùnrin tí wá ní òun lọ́lọ́run fẹ́ lò láti tú ìran Yorùbá lẹ̀ òun lọ́lọ́run fẹ́ lò láti fi gbà wá lọ́wọ́ ìgbèkùn àwọn ará bíbá yìí àwọn tó bá ń jáde ẹ jẹ́ ká máa jáde ká máa sọ fún wọn pé wọn àti ìpọ̀ tó ẹ lọ pọ̀ sí wá lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹ tí ìpọ̀ tó ẹ lọ pọ̀ sí wá ṣé ń gbọ́ mi gbélé bá ti ń wí ẹja máa dá wọn lóhùn pé ẹ tí ìpọ̀ tó lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ lọ pọ̀ sí wá Sunday Igboho jáde nítorí ara ẹ̀ ó jáde nítorí ọjọ́ ọ̀la Yorùbá ó jáde nítorí pé àwọn tó fẹ́ máa tẹ̀ wá mẹ́rẹ̀ ní ilẹ̀ wa ó jáde nítorí pé àwọn àgbà wa tí ò lè kò dẹ̀ sọ pé òun fẹ́ dá ṣe ó ní ẹjẹ́ àjọ ṣe ẹjẹ́ àjọ ṣe ó ti fi hàn pé ní ilẹ̀ Yorùbá bí mo ṣe máa ń sọ àti ní àwọn báńdíìtì náà tó jọmọ Yorùbá àwọn ló ń jáde síta yẹ tí wọ́n àtàkì Sunday Igboho ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa sọ fún wọn pé wọn ò tí ì pọ̀ tó kan lọ pọ̀ sí wá ṣẹ́gbọ́n mi sà ṣẹ́gbọ́n mi mà ẹ jọ̀ọ́ èyí tó yẹ ká mú gbọ́ ni kò yẹ ká mú gbọ́ láìpẹ́ láì jìnnà à á gbé nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan tí àwọn ọ̀gá wa bá ti gbélé wa lọ́wọ́ mi ò níṣẹ́ mi èmi ò mọ̀ pariwo wọn síta pé ìwọ lọ ó yá pé nọ́mbà yìí ìwọ pé nọ́mbà yìí máa rò pé ó jọ ọmọ Ìgbò wá wá lórúkọ Yorùbá àṣírí máa tú ìṣẹ̀ládẹ́ Yorùbá ò lè gbàbọ̀dé ní ìkórìtà tá a wà yìí àwa ò mọ̀ fi nọ́mbà ẹni báyìí ní kẹ́ pè ní state báyìí ẹni báyìí ní kẹ́ pè lẹ́kìtì ẹni báyìí ní kẹ́ pè lóńdó ẹni báyìí ní kẹ́ pè lọ́yọ́ ẹni báyìí ní kẹ́ pè lọ́ṣun ẹni báyìí ní kẹ́ pè ní Kogi ẹni báyìí ní kẹ́ pè ní Kwara ẹni báyìí ní kẹ́ pè lógùn ẹni báyìí ní kẹ́ pè ní Èkó bá ṣe máa pè nìyẹn títí dé Ọ̀yọ́ níbi gbogbo tó máa ti ń sọ èdè kóòtù òjíire tá a mọ̀ pọ́ ọmọ ojúlówó ọmọ Yorùbá ni wá àtàwọn ọmọ Ọ̀yọ́ Ọ̀rànmíyàn tí ń ṣọmọ àlè mo wá fa àkókò irọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi lẹ́kìtì we need your support this time around ẹ mọ ìkórìtà tí Èkìtì wà a fẹ́ ṣe stíkà yẹ kó pọ̀ mo lọ sọ́dọ̀ kábíyèsí kan lánàá ilé tó wà lára mọ́tò yìí 6 làwọn dárí gbà mi kábíyèsí ṣe gbà tó kó sórí tébù ẹ̀ bí àwọn ọba yẹn ṣe dé pé kíní wọn ti jáde kíní wọn ti jáde wọn pè mọ́ ọba yẹn lọ́wọ́ ni so we need your support ẹ jọ̀ọ́ mo ti máa ń ṣe tipẹ́ kí stíkà yẹ kó pọ̀ mo lè ṣe kí n máa ń dá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin ìyá mi lẹ́kìtì ẹ̀yin bàbá mi lẹ́kìtì ní ilẹ̀ Yorùbá pátápátá ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ stíkà yẹn I want it kí stíkà yẹn kó lùgbòrò pa kán lè mọ̀ pé lóòótọ́ this time around ó yàtọ̀ síra wọn pé gbogbo àwọn ọmọ Yorùbá la ní ìró ẹkùn Ọlọ́run wa ó wá fa Sunday Igboho lé wa lọ́wọ́ pé gbà èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ títí ẹ̀ àbí Sunday Igboho ní àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ títí ẹ̀ bí orin bàbá Sàlámì a ní bó lójú bò kò lójú mo fẹ́ ó létí kò létí mo fẹ́ ó ní mú kò ní mú mo fẹ́ ó ní láti ní tìbí bí Sunday Igboho bá kàwé bí ò kàwé àwa fẹ́ ṣe gbọ́ mi Ọlọ́run dẹ̀ ń sọ òmùgọ̀ ẹ̀ ń sọdọgbọ́n fún wa àwa fẹ́ bẹ́ẹ̀ Sunday Igboho pọ̀ ìyà
kò lóun lọ́mọ ogun 5 million kó máa kó agbádá káàkiri kí ìyá máa jẹ́ mọ̀nà Yorùbá. And don't let us deceive ourselves. Yorùbá ìran Yorùbá ní àìtí kóòtù dé ṣọ̀rẹ́ ó lè pè mí lápá àyàn kó dẹ̀ dọ̀la kó ló fẹ́ gba nǹkan lọ́wọ́ mi ó ti yẹ kó yé yín. So ẹ jẹ́ ká tọ̀ sójú kan kí ìtọ̀ wa lè hó ẹ̀yin ọmọ kan Yorùbá ni o ẹ̀yin ọmọ kan Yorùbá báwa bá ṣe ń ṣe sticker yẹn làwa ọmọ ṣó ẹ̀ fún yín àwa ọmọ èmi á tún máa pín èmi á máa kó lọ sọ́dọ̀ àwọn coordinator state kọ̀ọ̀kan ẹ jájọ ṣe we need your assistance we need your help. Irú ẹkùn ti wá ó ti délẹ̀ wọ́n ti approve ẹ̀ ojú ti àwọn ọ̀tá Sunday Igboho ti jù wọ́n lọ gbogbo àwọn tó ń jáde síta yẹn wọ́n kàn ń bínú orí ni wọ́n fi fìlà dé dodo kì í dẹ́ ṣe Sunday Igboho náà ń bájà Ọlọ́run náà ń bájà ẹ mú bínú tó pẹ́ tí mo ti rìn káàkiri látàárọ̀ ni àwa alárin yìí Sunday Igboho náà ń bájà Sunday Igboho kọ́ náà ń bájà sọ́rí Ọlọ́run tó dá Sunday Igboho bẹ́ẹ̀ Sunday Igboho kọ́ ló dára ẹ̀ the more tẹ bá ń sọ̀rọ̀ aburú nípa Sunday Igboho làwa ń lọ fún ẹ̀ sí torí pé bó ṣe ń fẹnu ń já wáyà yẹn ló ń fẹnu ń já wáyà àwọn ọ̀tá bí ìrù ẹkùn ṣe dé yìí ó ní good news kan tán gbélé wa lọ́wọ́ ní ìlú kan lánàá nígbà tí mo rìn kiri tí mo ti ní sọ síta adára fún yín ojú òní tí yín o ẹ jẹ́ ká jọ ṣe o ẹ má jẹ́ kó so yín o mo bẹ̀ yín ni o lóòótọ́ la ti ra irọ́ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n this time around kò sí irọ́ nínú eléyìí we need your assistance we need your support on that sticker a fẹ́ ṣe ńlá tó máa dàbí plate number lẹ́kìtì wa ń bí báyìí tá máa lẹ̀ mọ́ mọ́tò tá máa lẹ̀ mọ́ bí ojú tí plate number wà a máa ṣe eléyìí tó fẹ́ máa gbé sá tó máa wà lára lẹ̀kù èyí tó máa lẹ̀ mọ́ glass èyí tó èèyàn máa lẹ̀ mẹ́nu ọ̀nà lẹ̀ gbogbo ẹ̀ la máa ṣe ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run ó ràn yín lọ́wọ́ ṣé gbọ́ mi we are ready to deliver our land we are ready to fight for our freedom bí àwọn bàbá wa ṣe sọ pé ká jẹ́ kọ́wọ́ wa ó tẹ̀kù dáná pé àwọn bàbá yìí náà la lè lò a lè tí ń rí i pé dídùn lọ́sàn-án wọn máa so á dára fún wa ojú òní tiwa o mo kí wa pé a kú weekend a kú Jímọ̀ olóyin àbí ṣèbí náà ní Jímọ̀ olóyin a kú Jímọ̀ olóyin ni á dára fún wa ojú òní tiwa remain blessed.